Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi. Ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa. Lónìí, a ó máa sọ nípa fíìmù Àtùpà Ọ̀sán Gangan apá kẹta. Kí á tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí, a ó máa sọ nípa fíìmù Àtùpà Ọ̀sán Gangan apá kẹta. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù Àtùpà Ọ̀sán Gangan apá kìíní títí dórí apá kejì. Fún àwọn tí kò bá tí ì wéré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò lórí Yorùbá Plus TV. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò nítorí náà ládùn ó lárinrin ó tún fúnni lóye pẹ̀lú. Lónìí, a máa sọ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù Àtùpà Ọ̀sán Gangan apá kẹta. Kí ni ohun tí ẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ nínú eré yìí? Ohun tí ẹ bá lérò pé ó lè ṣẹlẹ̀ nínú eré yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó, a kò ní dì jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá dé ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ire lójú gbogbo wa máa rí o. Ó dàbọ̀.